hallelujah. Ẹ̀yin tẹ̀sí pẹ̀lú one Sunday náà. Ẹ̀yin náà náwó. Ẹ̀yin náà hallelujah. The norms. Tọ́ba bẹ́ẹ̀ ṣojú ṣáájú, ó yẹ kí pàdé wà fún àwọn tí wọ́n wá sí church nìkan. Ṣùgbọ́n no. Tàbá sọ pé kó wà fún àwọn tí wọ́n wá church nìkan. That means pé àwàásù Jésù. That means pé àwàásù ìfẹ́. Nínú ìfẹ́ láti wò pé òkè. Àtàwọn tó ń wá àtàwọn tí wọ́n wà náà kí a máa pàdé bí. Ó yẹ kí mi ti débí láti 7. Ẹ jẹ́ kó sọ ilé náà pé yóò máa jẹ́ Saturday báyìí láràárọ̀ ṣùgbọ́n kò ní jẹ́ aago 7. Kò ní jẹ́ àwa wà ní Iléṣà lánàá àwọn Iléṣà wọ alẹ́ àpàràsọ lọ́nṣogbo kémi tó délé bí tó 12 lóru ìmọ̀ tó wọlé mi tó jí mo rí jí ẹni ìpín pé èèyàn kò ṣe jí lọ mo ṣe jí wọn bọ́ta mo ti bá àwọn èèyàn church wọn á ṣe counseling díẹ̀ títọ́ máa bọ̀ wọ́n a dẹ̀ máa padà sí Iléṣà ní alẹ́ a máa gba Iléṣà lọ sí Òṣogbo láàárọ̀ ọ̀la a máa padà sí láti lọ sí ìjọba tó wà wá di pé gbogbo a máa pàdé ní church ní àárọ̀ rẹ̀ bá tó parí ní church a máa ṣe program bíi méjì a máa lọ sí kù. Àdúrà mi fún èèyàn ni pé kò sẹ́ni tí ó tọrọ jẹ mí. Ẹ jẹ́ nǹkan bá yín sọ̀rọ̀ níṣẹ́jú díẹ̀ kí wọ́n á pray fún yín ní tí àwa fẹ́ ṣe gangan. Mo wá ń wò bí nǹkan yẹn ṣe máa lọ torí Ọlọ́run ti bá wa bẹ̀rẹ̀ báyìí. Mo mọ̀ pé tó bá yá ẹ mọ̀ gba àga síta yìí. Àmẹ́kọ́. Bí mo ṣe débí, ohun tí mo rí nìyẹn. Mo rí pé bá ṣe fẹ́ wọlé, mo rí pé àyè họ. Mo rí pé rògbò àyè wá họ. Torí irú àwọn nǹkan tó yẹ káwọn ìjọba wa kan ṣe rí. Kán máa wá sáwọn agboolé. Àwọn agboolé báyìí. Ẹlòmíì fi kú dànù olórí ò ní rántí. Abẹ́ ẹ̀mọ́yẹ ni wọ́n ti dàgbé. Ẹlòmíì gan ti kú sípò àìrólóore. Ẹlòmíì kú sípò ẹ̀rà láàánú. So Ọlọ́run torí àwọn hallelujah. Mo ti wo ìpè yìí. Mo rí pé torí ìdí tọ́lọ́run ṣe gbé ìpè yìí kalẹ̀ gan ni pé nítorí àwọn tó kù díẹ̀ káàtó fún. Àwọn ìránṣẹ́ Ọlọ́run kan wà. Wọ́n máa lọ ń jókòó sẹ́nu ọ̀nà. Ẹja gbọ́rọ̀. Bẹ́ẹ̀. Kẹ́nìbọ̀dì má sọ̀rọ̀. Ṣé màmá yẹn gbọ́ mi ṣá? Kẹ́nìbọ̀dì má sọ̀rọ̀. Anybody. Àǹtí yẹn ń gbọ́ mi o. Ẹ jọ̀ọ́, ẹ̀yin gẹ́ ẹ má sọ̀rọ̀. Ẹ̀yin náà ẹ má sọ̀rọ̀. A wà lórí afẹ́fẹ́. Torí fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ rí ní tí a fẹ́ ṣe ní. Ẹ̀yà kó máa bọ̀. Hallelujah. Ọlọ́pàá àwọn ìrìnṣẹ́ lọ́mí wọ́n lọ jókòó ka ẹnu ọ̀nà olóṣèlú. Wọ́n láwọn fẹ́ gbàdá fún olóṣèlú, wọ́n máa tọrọ owó káàkiri. Olóore ní ó wà bí mi, èmi ò lọ́wọ́. Amen. Tó bá jẹ́ pé ìwọ ló lọ ń bó lórí ó dààmú gan. Ẹ gbọ́ mi. Báyìí pé ìwọ ló lọ ń bá aláàánú ó dààmú. Kódà ó fòrò burúkú. Bẹ́ẹ̀ tó bá jẹ́ pé olóore ní ẹnàwọ́ méjèèjì. Kí ọdún ètò parí olóore máa wà. Amen. So, amen. Ọlọ́run á rán àwa wá sí bíbá. Mo bá yín tẹ́ wá church ní Sunday, mo bá yín sọ̀rọ̀. Ìjọ yín tẹ́ bá ní fóònù lọ́wọ́, ẹ̀ka bá wá gbé sí kinní báyìí. Tí kò bá wọlé mẹ́rin kọ̀, ó wọlé àná.
So ẹni tẹ wá Sunday gbàtàrí báwọn nǹkan ṣe lọ pé òkè fàyè àwọn èèyàn wa yìí gan ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n nílò àwọn ìrànlọ́wọ́ fún ọ̀tẹ́ pé téèyàn bá rí èèyàn ó jẹ́ èèyàn ẹ kọ́kọ́ gbọ́ ilé náà o ẹni tí kò bá ní jẹ́ èèyàn láyé kò ní jẹ́ èèyàn o ẹni tí ọni tọ́wọ́ bá ń bẹ lára rẹ̀ ẹni tí àmì bá ń bẹ lára rẹ̀ ẹni ogun bá ń jà tó bá fún ní 10 million yóò padà tọrọ jẹ ṣùgbọ́n ẹni tí ò sọ́wọ́ lára rẹ̀ ẹni tí ò jagun tó pọ̀ ẹni tí àánú kulẹ̀ ń bẹ lára rẹ̀ Ọlọ́run tó bá fún ní 50,000 yóò jẹ́ èèyàn. mo ti rẹ́ni tó kó 50 million bọ̀ láti ìlú òyìnbó rí ó ti ń tọrọ jẹ báyìí ẹ ní tọrọ jẹ. ṣùgbọ́n kí ni bíbélì kọ́kọ́ sọ náà Matthew 6:33 kí bíbélì kọ́kọ́ sọ náà bíbélì pípé ẹ kọ́kọ́ wá ìjọba ọ̀run àti òdodo rẹ̀ ó wá ní gbogbo eléyìí tó kù ìyẹn màá sáré báyìí sọ ìṣẹ́jú méjì ó ní ẹ kọ́kọ́ wá ìjọba ọ̀run gbogbo ẹ̀yin tẹ́ wà ń bí pátá ẹ bá ń tọ́jú ọmọ yẹn gbogbo ẹ̀yin tẹ́ wà ń bí pátá ẹ kọ́kọ́ máa rántí pé ẹ̀yin kọ́ lẹ láyé yìí ó dáa gbogbo ẹ̀yin tẹ́ bá lọ sọ́jà tẹ́ bá lọ rajà tẹ́ bá lọ òjì tẹ́ bá lọ ògùn pa agbélé alẹ́sìn lọ́yẹ ẹ máa dárúkọ ẹ gbáàgì gbogbo tẹ́ bá lọlé tẹ́ bá lọ́jà eré ìkílẹ̀ máa sá padà wáyé tẹ́ ń sáré ilé ẹ̀ ṣe dó sọ́jà lè dó sọ́jà ẹ máa sáré pẹ́ ń lọlé bẹ́ẹ̀ náà ní ìjọba ọ̀run ibẹ̀ nílé ó dà ṣé tó bá pọ̀ jù éèjì mélòó léèyàn ń lò láyé báyìí ẹ wọ́n mọ̀ wá ìbí 70 kìíní kan 80 tó bá pẹ́ ń sìn wọ́n máa gbé lómi lọ́tọ̀ ni tí wọ́n sì lágbolé yìí tó ń gbé wọn lọ́tọ̀ tó bá yá kí ni wọ́n ṣe wọ́n kú hallelujah wá sí láti bò màmá mò ń bọ̀ ẹ ṣe náà ẹ káàdì ìyá yẹn orin wà ní ọmọ ìyá kọrin sí ìlú so ẹ kọ́kọ́ wá jọ̀bọ̀ òun náà ẹ kọ́kọ́ lépa ilé lẹ́mọ̀ lépa torí ayé yìí àwọn akọ́lá ní ẹ mọ̀ lépa nípa báwo nípa pé ẹ̀ ń wá ìjọba ọ̀run nípa pé ẹ gba Jésù ẹ gba Kristi ẹ mọ̀ gbígbé ayé ti Ọlọ́run gbogbo tí mo mọ̀ kan ṣépè lẹ́ẹ̀kan kò yẹ kó máa ṣépè ó mọ̀ pé ò lè fẹ́nu rẹ sí nǹkan méjì ó lè fẹ́nu ẹ gbàdúrà kó tó máa fẹ́nu ẹ ṣépè nǹkan ló mú tó kú lè fẹ́ ṣépè jámọ̀ ní ìyẹlépè tó fi máa gbàdúrà jámọ̀ ní aládùúrà so ó bá ń gbàdúrà tó tún ṣépè àdúrà yẹn ò lè gbà torí ẹnu yẹn náà ló fi ń ṣépè hallelujah ọwọ́ tó fi sàn dé ọwọ́ tó fi mú ìgbẹ́ dání ò lè sáré tì bọnú oúnjẹ kó o tó tẹ wáyé bọnú oúnjẹ kí lọ́ọ̀kọ́ ṣe ó pàkan tì sí kan ní hallelujah dada ẹ gbọ́dọ̀ kọ́kọ́ wá ìjọba gbogbo ẹ̀yin bọ̀dá yẹn gbogbo ẹ̀yin mọ̀mọ́ yẹn ẹrú ọ̀gá wa àjọ ládùúgbò yìí ni o hallelujah àjọ wà ń bí ni o èmi náà ń kó bọ̀ ń bí hallelujah so a máa wọ bí anytime ni àtijọ́ wa gbogbo ẹ̀yin bọ̀dá tẹ máa ń ṣe fàájì káàkiri àjọ wà ní àjọ máa jókòó ni so ẹ kọ́kọ́ wá jọ̀bọ̀ ọ̀run náà ẹ kọ́kọ́ wá jọ̀bọ̀ ọ̀run nípa báwo nípa ìbẹ̀rù Ọlọ́run nípa sísá fún ẹ̀ṣẹ̀ kó má sẹ́ni tó ń ṣépè sà ẹ wá ìjọba ọ̀run àti òdodo rẹ̀ ẹ máa lépa ní ọkàn yín pé lọ́jọ́ kan á ṣe kí ni o á kú láyé yìí ẹ máa wá ìjọba ọ̀run nípa ìwà yín ṣé wà rẹ dá aládùúgbò ṣé èso ń jà ìjà yín ni sá tá má ti ń jà sáàlì odò wọn ti mọ̀ pé òní a ní jà ìyá kìnìyàn òní olúmọ ń jà ṣé ẹ mọ̀ ni ó ń jà ọmọ yìí náà tó ń jà wọ́n tún bí ọmọ náà tún máa jà so ẹ wá ìjọba ọ̀run pẹ̀lú ìwà yín pẹ̀lú ìṣe yín pẹ̀lú ọ̀rọ̀ yín pẹ̀lú ìwàṣọ yín pẹ̀lú ìmúra yín ìwà yín níwájú Ọlọ́run ẹ wá ìjọba ọ̀run mo gbàdúrà Jésù yóò wọnú ayé wa ilẹ̀kùn àánú yóò dẹ̀ ṣí fún ẹ rí olùfẹ́ Jésù ayé ò ní rí mú in Jesus name amen náà wá débi tá à ń lọ
níta fẹ́ máa ṣe ní every Saturday ní pé láti máa empower tó bá kéré jù ó kéré jù èèyàn kan méjì tó bá ẹnìbọdè gbèsè rán mi o ìjọba ògbèsè rán mi o ẹnikẹ́ni ògbèsè rán mi èmi lèmi kàn wò ní ọkàn mi èmi lèmi kàn rò pé àwọn èèyàn kan wà tó jẹ́ pé ìtàn nílò gan ò pọ̀ ìtàn nílò gan. Inú mi dùn sí ọmọbìnrin kan ọmọbìnrin yẹn wá ṣọ́ọ̀ṣì wá ń gbà yẹn ló bá bá mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jọ̀ọ́ kí ló ṣẹlẹ̀ ẹ jọ̀ọ́ tí n bá rí 10,000 mo ní kí ló pè tó n bá rí 10,000 mo ní kí ló dé sọ fẹ́ ra fúdù fọmọ ni ó ní rọ ó lóun máa ń ta wàrà ó lóun mọ bóun ṣe lè lo 10,000 mo ní rọ ni ó fi 10,000 ta wàrà bẹ́ẹ̀ ni ó lóun máa ń dì ó ní onígbà olóyìn tó ọkọ bẹ̀rẹ̀ gan níbi 4,000 mo rò pé táìmì nǹkan ò tí wọn lọ́kọ̀ ló 4,000 ó lo 10,000 ó níbẹ̀ ó lo 10,000 oṣù ó níbẹ̀ ni mo kàn fún 25,000 máa fún lówó yẹn ó bá lọ ṣe wàrà lóòótọ́ ṣe mọ́tọ́ yìí títí di àárọ̀ yìí owó ò dá lọ́wọ́ obìnrin yẹn mọ́ ó ti wá wà lára àwọn tí máa ń ṣiṣẹ́ fọ́lọ́run church báyìí ẹ̀yin tẹ́ bá ń wá ẹ̀dá mọ̀ tó máa pè kí ní kẹ̀kẹ́ ó máa jáde ó ti lé ń dá 2,000 lẹ́yìn church dá 1,000 lẹ́yìn church ó dẹ̀ ń ta wàrà yẹn dàrọ́ yìí hallelujah ní ìwà ọmọ bó ṣe ṣe o ní ìmọ̀ kódà Ọlọ́run darapọ̀ mọ́ sí so how go be fine ọ̀pọ̀lọpọ̀ náà wà níbi tó yẹ pé nǹkan kékèké ni wọ́n need kàn fi bẹ̀rẹ̀ iṣẹ́ so ẹ jẹ́ n bọ́ sáré àwọn ọmọ amen tẹ́fẹ́ kí n máa wá ń Saturday ṣé kó má dúró mi ní sọ pé bóyá tábà ní ẹ máa kọrúkọ ẹ máa ṣe ẹ̀yin náà máa fi opinion lẹ́fún bẹ́ẹ̀ tó bá kéré jù àwa ti múra tán pé ó wá kéré jù ẹnìkan èmi méjì ní Saturday kan well tí àdúrà bá tún gbà dáadáa tí wọn lọ́wọ́ bá tún dé dáadáa Ọlọ́run lè Sunday ẹ̀mẹ́rin Sunday kan torí pé à ń lè ṣe ní Sunday ṣe mọ program tàbá ẹsẹ̀ ní ká parí kẹtún ẹsẹ̀ jókòó yẹn no àwọn mọ́tò wa tó máa ń kánjú dẹ̀yìn pàtó tó ń dáná Sunday rẹ̀ ó dà pé last week ó yà jẹun èyí káre gbogbo yín lẹ jẹ ẹ̀bí mi jẹ èyí gbà tá a wá ń parí èmi wá ló ń jẹ mi làwọn ló ń tán èmi náà ṣe fún ọ lọ́la àbí lọ́tún lájà rí òkè níní náà Saturday gẹ́gẹ́ lè ní Friday ni o Saturday kọ́ o ilé mò ń pè Saturday I'm so sorry so ó wù mí kí n máa wà láàrin irú yìí kọ́lọ́n lómi fún àwọn èèyàn kan mi ò sá o mi sọ pé torí kó jágbolé torí kó ṣe kíní kan náà jẹjẹ mọ̀ pé gbogbo wa ọ̀kan náà ni wá nínú ìyèpẹ̀ náà ti jẹ́ gbogbo wa jáde so tẹ́nìkan bá ní mi ní láàrin wọn yẹn o ẹ lọ sọ fún pé ìyèpẹ̀ mọ̀ ni yóò sì padà di so gbogbo àwọn tó bá gbéra wọn ga Ọlọ́run ló máa rẹ̀ wọ́n sílẹ̀ àwọn tó máa rẹ̀ wọ́n sílẹ̀ Ọlọ́run ló máa gbé wọn Ọlọ́run gbé wa ga níbo ni ká ti bẹ̀rẹ̀ a fẹ́ máa ṣe empowerment fáwọn èèyàn wa ní ìmọ̀ bóyá wọ́n ti gbọ́ story yín bóyá máa yàn àwọn kan tó máa jẹ́ bàbá ìbejì wà níbí bóyá ẹ mọ̀ ẹnìkan méjì mọ́ra tí ó ti máa gbọ́ story àwọn èèyàn ó dáa irú mọ̀mọ́ yìí sìn kílẹ̀ ìgbésẹ̀ fẹ́ gba ṣọ́ọ̀bù àbí ẹ̀fọ́ gba ṣọ́ọ̀bù yẹn mo lọkọ yín wà ọkọ yín wà níbi iṣẹ́ ṣẹ́wọ̀n náà ṣe